wọn bí wọn ò bá gbà fún mi ẹ̀yin má wọrí kábíyèsí ẹ fi wọn lẹ̀ èmi lọ̀gá wọn bí wọn ò bá ti gbà ẹ fi wọn lẹ̀ Ọlọ́run ó dájọ́ láàrin wa kò kan ẹ̀yin kábíyèsí ẹ má jẹ́ wọn dá tiyín sí kábíyèsí eléyìí tí mo fẹ́ sọ yìí ó lè fọ́n ní sí yín torí páwọn kan wá dọ̀ yín wọ́n sọ pé àwọn ni lídà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn lọ̀gá mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan nù wọ́n pé wọ́n ní ó pèrè ẹ̀ ní ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ ní Báṣọ̀run mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹnìkan pèrè ẹ̀ láṣojú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kábíyèsí ṣé bó ṣe lè wù kó yé èèyàn tó níwájú pásítọ̀ Adébóyè ṣó lè dọ̀gá pásítọ̀ Adébóyè díkìn ẹ ṣáà ní díkìn ẹlẹ́dà àti díkìn àtẹ́dà àti gbogbo wọn ṣé wọn tó pásítọ̀ Adébóyè tí wọn ò bá tó kí ààrẹ dàgbà jù bá yẹn lọ nílọ́po méjì kí Báṣọ̀run jù bẹ́ẹ̀ yẹn lọ káṣojú jù bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn tó kù tí wọ́n ń kóra wọn wá dọ̀ yín èyí tí ò bá gbà kó tò sẹ́yìn mi dáadáa nù wọn ò ní nírun torí mi lọ̀gá wọn. mo rò pé tí ọmọ lẹ́yìn mi ni wọ́n kábíyèsí èmi ni number one leader of the Muslim community èmi ni number one leader tẹ́ ẹ bá ń wá leader Muslim community tí n bá tí ì sí ń bẹ̀ àwọn tó kù ń ṣeré ni èmi lọ̀gá wọn àtàrẹ o àtàṣojú o ó dé ẹbí ààrẹ léèrè wípé ṣé ààrẹ tó bẹ́ẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá ìmáàmù Ìbàdàn wípé àwọn ni ọ̀gá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bí wọ́n bóyá tó bẹ́ẹ̀ wọ́n láwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ ó dáa kábíyèsí ìyẹn lè má clear àṣeyẹ dáadáa ẹni tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Daoud D. Damak ọmọ Ìbàdàn ni wọ́n tó bẹ́ẹ̀ gbangba láti ń wì tán wá sọ pé àwọn ju ìmáàmù ilẹ̀ Ìbàdàn lọ tó ń ti pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ lórí wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kábíyèsí ọmọlẹ́yìn mi làárẹ̀ Báṣọ̀run àtàṣojú tán bá wádọ̀ yín ẹ lé wọn dànù wọ́n ń takò ọ̀gá wọn nìyẹn ó kàn dàbí kẹ́nìkan wádọ̀ yín kó máa takò pásítọ̀ Adébóyè ní ẹ lé dànù èmi la Adébóyè Ògbómọ̀ṣọ́ lórí ìsìláàmù ẹ lé àwọn tí wọ́n ń dà yín láàmú dànù kábíyèsí nínú táwọn èèyàn fi ń dà yín láàmú òun ni pé wọ́n ń sọ fún yín pé ọba ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn pé ọba ló ní wọn ò parọ́ ṣùgbọ́n wọn ò sọ tó ń jòdòdó fún yín irọ́ tí wọn ò pa òun ni pé bá a bá rí mọ́sálásí kan ní ìsìn tán wá sọ pé